ìṣòro bí ewé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Gbogbo etí tí ń gbọ́ mi bùwọ́ omi láàmú agbọ́nù léyà ànígbọ́ bùwọ́ àgbo. Àárẹ̀ ara ò ní dá wa lágara. Ọlọ́run ọba ò ní fi sí ara wa dì wá tọmọtọmọ. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ kọ́gbọ́n tó wà lórí ìwé Akintola. Ìwé Akintola. Ewé ìwúlò fún àìmọye nǹkan. Ọlọ́run ọba rẹ̀ àìmọye àǹfààní ló pamọ́ sára ewé yìí. Ẹ wò mí bí ti ń wo àárẹ̀ ara bẹ́ẹ̀ ni ń dènà àwọn ẹ̀mí òkùnkùn. Orúkọ mi ni Lukumọ̀nà ọmọ Àyẹ́dàrẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ewé yìí tí èèyàn bá jẹ́ni tó jẹ́ pé ayé máa kọ ìlà fún lójú oorun báyọ̀ ẹgbọ́n mo wí ẹ àmọ́ ìlà tí wọ́n kọ táyé máa sàmì sí yàn lára wọ́n á máa sàmì gbẹ́rẹ́ lójú oorun tí ó sì di wàhálà sínú ayé èèyàn. Ọkàn jí ni wọ́n máa bá ipa bíléèdì bí èékánná wọ́n máa bá a lára rẹ̀. Àwọn ẹni ibi fi àmì burúkú sí yàn lára. Ewé yìí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ gbó fáwọn àbúrò mi ẹ ṣe ọṣẹ rẹ̀ fún wọn wọ́n máa wẹ̀. Gbogbo ẹni tó bá lo iṣẹ́ yìí ó déèwọ̀ fún wọn. Ẹ lọ já ewé yìí lásán pẹ̀lú ewé má fọwọ́ kan ọmọ mi pẹ̀lú ewé kílẹ̀ ẹ fi mi ṣe ẹ fi po ọ̀bọ̀ díẹ̀ sí ọyẹ ẹ̀gún lọ́sẹ̀ tó bá wù yín ẹ máa wẹ̀ ẹ gbọ́n mo wí o. Ewé yìí ewé kílẹ̀ ẹ fi mi ṣe ewé má fọwọ́ kan ọmọ mi èpo ọ̀bọ̀ bẹ́ńgá ẹ gbọ́n mo wí ẹ̀gún pọ̀ ẹ fi kéyìí ọṣẹ tó bá wù yín ẹ fi kó kí wọ́n máa wẹ̀. Tí àbá ní ayé wọ́n máa ń kọ̀ wọ́n nílà lójú oorun àbí ìdágìrì kí wọ́n máa rìn yàn mọ́lẹ̀ lójú oorun ní bá máa ṣe èèyàn púpọ̀ jù àbórí èèyàn ẹ fura pé orí èèyàn sábà máa dìde gàn-ín ẹni kọ́ máa wí ọṣẹ yìí sùn lálẹ́ ó déèwọ̀. Àmọ́ tó bá wí ọṣẹ yìí sùn lálẹ́ bọ́ jẹ́ bí ọ̀bẹ ni àbádà dúró lórí rẹ̀ ọṣẹ yìí já gan-an ni ẹ sọ pé ó dé ní. Tó bá jẹ́ pé ọwọ́ bá máa hún yàn láì nídìí ewé yìí lásán ẹ lè já nínú igbó àájá táni wọ́n máa bomi sí tí wọ́n máa fi gbu ọwọ́ àgbà àná kò ní wọ inú ọwọ́ èèyàn ewé tó ń wò yìí Akintola yìí. Tí a bá fi ẹsẹ̀ kọ́ gbàù àbí nǹkan rọra ìyàyàn ní awọ ara ẹ̀jẹ̀ wá ń jáde ẹ gbìyànjú kẹ́ gbo ewé yìí ẹ fún omi rẹ̀ sójú rẹ̀ agbára tí Ọlọ́run fún ewé yìí ni ẹ̀jẹ̀ ní ó sì dá fẹ́mú lẹ́ẹ̀kan náà. Ẹ̀gbọ́n táwọn fún yín tí a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tẹ́jẹ̀ ò dúró lára rẹ̀ ẹja ewé yìí ẹjọ́ pọ̀ ẹgún ẹ̀gbọ́n táwọn wí àní ẹgún ẹjọ́ pọ̀ ẹ wá fún omi rẹ̀ ẹ fún omi rẹ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ yẹ ẹni kó mú ẹ̀jẹ̀ ní ó sì dá fẹ́mú lọ́ọ̀kan ṣé ń tẹ̀lé mi. Orúkọ mi Lukumọ̀nà ọmọ Àyẹ́dàrẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Nọ́mbà wo lẹ́lẹ̀ sí bá mi sọ̀rọ̀ lórí WhatsApp group àbí ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò ayé yín àbí ẹ fẹ́ ká bá yín mójútó bóyá ìtọ́jú ara lọ́lọ́kan ọ̀jọ̀kan +23480 3298 3298 ẹ̀jẹ̀ nítorí +23480 3298 3298 tẹ́ bá ti pélé yìí dàrẹ́tì tí ò lọ ní ìsí lórílẹ̀‐èdè Nàìjíríà rẹ̀. Ẹ jẹun fún yín ní ọ̀kan sí nọ́mbà méjì ni mò ń yọ̀ǹda nísìn ẹ jẹun fún yín ní torílẹ̀-èdè Benin kan sí +229 5465 1928 +229 5465 1928 ẹ̀mú ọ̀dọ̀ ẹ̀ ṣèfù ẹ̀.
ṣe rí ewé yìí àrùn kan bẹ àwọn bàbá wa ń pè ní ọgbẹ́ inú. Kí là ń pè ní ojú ọgbẹ́? Òun ni egbò tó wà nínú tí ń jẹ́ kí wọ́n máa kan ni inú wọn máa bu ní so ojú ọgbẹ́ nù tó wà nínú. Bó là á ṣe wá fi wò sàn? Òun ni àwọn eléèbó ń pè ní ọ́sà. Wọ́n ń pè ní ọ́sà. Ṣe rí ẹwà ewé yìí ẹjọ́ pọ̀ ẹja kẹgun. Tẹ́ bá ti gun omi tó bá jáde lára rẹ̀, omi yẹn gan lẹ nídìí. Ọyẹ́ mú omi yẹn ẹ fi oyin sí. Kẹ wá mú ẹ mú láàárọ̀. Ẹ tún ṣe é kalẹ̀. Tó bá dọwọ́ alẹ́ kẹ mú yòókù kẹ tún mú bẹ́ẹ̀. Ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lò láàárín ọ̀sẹ̀ kan àbọ̀ ẹ dúpẹ́ fọlọ́run. Ìwọ tó bá jẹ́ pé kíní yìí ti wọ́pọ̀ jù ní ara rẹ, kàn máa já ewé yìí lásán kọ́ máa sè é. Ẹ máa sè é kẹ̀kàn máa mú. Ìwọ̀n tí tó ń wò nínú ara kò kéré. Tó á jẹ ń já ọṣẹ o, tó bá mú ewé yìí tó sè é lágbo tó fi ń wẹ yìí kéyìí ọṣẹ, àtúndè ni. Yìí tètè máa túndè, yìí máa jẹ́ kí ẹnu bá pọ̀ lára rẹ̀, táyé bá ń pariwo rẹ̀, bẹ́ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa. Yìí jẹ́ kí àṣírí ọ̀tá ó máa tú Akintola. Àìmọye ọ̀nà làwọn bàbá wa fi dára. Ẹ̀yin àgbẹ̀ bó là á ṣe lò? Ẹ̀yin àgbẹ̀ àní bó là á ṣe lò Akintola? Ẹ lọ já ewé yìí kẹ lọ wọ èso pánọ̀rọ̀. Ẹ jó pẹ̀lú odidi atari àti ìṣúrú pupa àti ìṣúrú funfun. Ẹ ti jó. Ẹ wàá fi àwọ̀ ẹkùn sí. Tẹ́ bá ti jó tán, ṣẹ́rí tẹ́ bá fẹ́ gbin iṣu. Ẹ da ebù yìí, ẹ dà á sínú omi, kẹ́ fi wọ́n iṣu tẹ́ ti gé kéékèèké tẹ́ fẹ́ rì mọ́ ebi obì. Kẹ́ fi wọ́n, kẹ́ wá gbin iṣu yìí lọ. Ní agbára Ọlọ́run, iṣu yìí yóò ta dáadáa. Gbogbo ohun tẹ́ bá sì fowó rẹ̀ ṣe yọ́ lẹ̀ mọ́ yín lọ́wọ́. Ọ̀tọ̀ ní kádàkú kókó ọ̀pọ̀ kéèyàn má rèrè rẹ̀ jẹ́ o. Ọ̀tọ̀ ní kó sì má ju bẹ́ńgá lọ kéèyàn ò fi kọ́lé kó fi ra mọ́tò kó fi gbé wọn dáadáa sí. Ẹ ń bèrè pé sẹ́lẹ̀ fi gbin àgbàdo Olódùmarè o, fi gbin àgbàdo, fi gbin tòmẹ́tò, fi gbin ẹ̀pà. Ẹ ń bèrè pé sáà fi gbin obì àbí kòkó. Dáwò tí iṣu bá ta tẹ́ gan tàbí oko ata, àtúnṣe bẹ́ẹ̀ tá a fi wọ́n gbogbo inú oko ká ẹsẹ̀kẹsẹ̀ ò ní wọbẹ̀. Àwọn ẹ̀mí kẹ́mi wọn ò ní wọbẹ̀ á dára fún gbogbo wa o. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Eléyìí jẹ́ part 1 lórí ọ̀rọ̀ Akintola. A máa tẹ̀síwájú, ẹ máa bá wa ká lọ. Gbogbo ìwọ tí mẹ́sẹ̀jì yìí bá dọ́dọ̀ rẹ, ẹ máa pín. Á dára fún wa o. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Abidjan, ẹ pàdé mi ní Côte d'Ivoire. Sóde fi àbọ̀bọ̀ mbẹ̀lẹ́ ti pàdé mi. Nọ́mbà Abidjan mi òun ní lórí ètò yìí, ọyẹ́ máa pè é. Ṣùgbọ́n ẹjọ́ dẹ̀sẹ̀ tó ń bọ̀ kẹ́ tó máa pè é. Ẹ pàdé mi ní Abidjan, á dára fún wa. Yẹ́yẹ́ wa kò ní yẹ ẹ lẹ̀. Ìyìn nílò ju bí ọ̀sẹ̀ méjì lọ o. Ẹ wá pàdé mi bẹ́ẹ̀. Yẹ́yẹ́ wa kò ní yẹ ẹ lẹ̀, á dára fún wa. Ire o, ire kàbètì nílé wa o.